ẹ̀yin olóríire alálùbáríkà ẹ̀yin tọ́rọ̀ yìí ò ní dojúrú ẹ jẹ́ má bá mi share program ẹ má bá mi like ẹ jẹ́ kó dọ́dọ̀ gbogbo àwọn alùsùnà àwọn olórí burúkú nínú alùsùnà mi sorry láti sọ àwọn olórí burúkú nínú àwọn alùsùnà àwọn tó jẹ́ pé àwọn gan ò ní jèrè iṣẹ́ wọn nínú alùsùnà àwọn tí wọ́n ní jẹ èrè iṣẹ́ wọn inú ìran àwọn àfáà ẹ bá mi share program yìí ìkànnì àwọn àfáà pẹ̀lú owó gidi ẹ bá mi share program yìí ayé yìí fẹ́ bàjẹ́ ni ọ̀pọ̀ ẹbí àbúrásà àfáwọn àgbẹ̀ láti ìlú Ìlọrin Ọlọ́run jẹ́ àrí pẹ́ ẹ bá mi share program yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí burúkú nínú àwọn àfáà alùsùnà yìí àwọn àfáà ilẹ̀ Yorùbá yìí àfáà Nàìjíríà ayé yìí fẹ́ bàjẹ́ ni sẹ́yìn lẹ́sẹ̀ fẹ́ jẹ́sẹ̀ yìí báyìí ẹ̀fẹ̀ láti bọ̀ tán ni ọ̀rọ̀ yìí jẹ́ mẹ́ẹ̀pẹ̀ èpè ni mo ṣe foundation ọ̀rọ̀ yìí láàárọ̀ yìí ẹ bá mi sí ààrẹ àfáà ní ràkàdí náà àmọ́mọ́ ṣẹ́ẹ̀kì ràkísọ̀n wàfárí àtà wàkọ́ọ́lá jùwánù àmúhàràbù náà lè jinnati wàlámúyàlámú àná tọ́làbù náà kára àmọ́ta fàgábù bíhùsínì ìsirọ̀jà nàbí sátì. sẹ́yìn náà dẹ̀ fẹ́ jẹsẹ̀ yín báyìí sẹ́yìn dẹ̀ fẹ́ sàṣejèrè báyìí ẹ̀yin àfáà alábòsí nínú alùsùnà ẹ̀yin àfáà alábòsí nínú tẹ̀blíg ẹ̀yin àfáà alábòsí nínú sálàfí sẹ́yìn dẹ̀ fẹ́ láti bọ̀ tán dáadáa báyìí àwọn alábòsí inú yìí ni mo bá wí o àwọn tún nínú àwọn ọ̀rẹ́ kan nínú yín tẹ́ ẹ tún wá bẹ̀rẹ̀ kẹta nípa owó òkò náà owó adíyá tá ń fún àwọn àfọ àwa ẹ fẹ́ láti bọ̀ tán dáadáa ni. ṣé káfíńtà tí wọ́n gbéṣẹ́ káfíńtà fún sẹ́nìkan lè máa bá kílẹ̀mù bí ó ṣe gbowó kó tó kan pákó sẹ́nìkan lè kílẹ̀mù fún káfíńtà kó tó kan ilé. orí burúkú yìí ṣe gbomi ọ̀dọ̀ tó báyìí. Ànábì wa Musa alayhi salatu wa salam lamma rọ́kàbà àwòrán àlà wà sábà wà wákàfà fi baytil muqaddasi. ó ní ìdí èpè oyèrò kẹ́ ọ̀rọ̀ wọn ní ìdí èpè ọ̀rọ̀ wọn ní ìdí original dọ̀kí èpè torí gbogbo ẹni tó bá ti ní kẹ́ni tí ń ṣiṣẹ́ ọmọ jèrè iṣẹ́ ó dìsáàfù èpè wàláhì ó dìsáàfù èpè. inú ọmọ kéwùlà wá wà tí mo dẹ̀ wà nínú ẹni tí ń sọ̀kò ní àfáà mi. tẹ́nìkẹ́dẹ̀ ń retí kọ́ ọmọ kéwù mi ó ṣe ń tó ju ètí mo ṣe fún àfáà mi lọ fún mi. ọ̀rọ̀ yìí ká mi lára ni sọ yẹ ká sọ pé kẹ́ni tó ṣiṣẹ́ ọmọ jẹsẹ́ látara àbòsí sọ yẹ ká sọ pé ní tó bá ṣe wàhálà kọ́ mọ́ jèrè wàhálà rẹ̀ látara àbòsí. ẹ gbọ́ àáfàá tó kọ́ ọmọ ní kéwú ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọmọ yẹn wá di àfáà sọ yẹ ká wá rí àwọn kẹtọ́ tó bọ́ sọ́ọ̀lù láìpẹ́ kò yẹ kẹ́ni tó ṣe wàhálà lórí irú ọmọ bẹ́ẹ̀ tẹ́ ẹ dà àfáà kọ́ méjèèrè sẹ́.
bẹ́ẹ̀ bá kọ́yẹ̀ ní iṣẹ́ tẹ́lọ̀ gẹ́gẹ́ ọmọ iṣẹ́ tẹ́lọ̀ lánàá èmi ṣe freedom fáwọn ọmọ ọ̀gá àwọn ọmọ mi gba iṣu ọgbà mọ́ọ̀tì ọgbà mílíkì ọgbà bọ́ǹbìtà lẹ́yìn odidi owó ọdẹ ń jẹ́ kó yé wa pé bọ́ǹbìtà àti mílíkì ọ̀gá tó kó òun ló ní ìsí ayé nìyẹn o. báwo la sọ pé ẹni tó wá júwe Ọlọ́run fún yẹn káwá tó rí àwọn kẹnu àwọn ará àfáà láti máa sọ pé àràmù ni nígbà tí ẹ̀rí dẹ̀ wá fún ẹ̀rí kí ni o ẹ̀rí wà fún. àfáà àgbà ní ìrọ̀kọ́dínà àmọ́ọ́mọ́ ṣẹ́ẹ̀kì lákìsẹ́ ẹjọ́ bá mi sí àpúrógámù yìí àwọn alákatakítì náà ni wọ́n tó gbé dé àwọn tí wọ́n ń dá wàhálà alẹ́ látara ẹ̀sìn wọ́n ń dájà alẹ́ láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì àwọn ni wọ́n tó gbé dé àwọn ò ní gbà kí wọ́n kí ọwọ́ bọ ìjọmọlúàbí tàwọn àlùfáà wa láìláì àtọ́ àfáà nígbà. àní alálùbà yínú wọlé aráàmù bá yínú kọ́mọ wúlò fún òbí rẹ̀ dandan ni kọ́mọ sí wúlò fọ́gà rẹ̀ dandan ni kábùrò wúlò fún ẹ̀gbọ́n dandan ni. bó ṣe rí nìyẹn yòrò kẹ́. àfáàní ràkádínà àmọ́ọ́mọ́ ṣẹ́ẹ̀kì àǹjú àyọ̀ níwájú àwọn àfáà wa láti sọ́n wọ́n fẹ́rẹ̀ àtàn à ń fò sókè níwájú àwọn àfáà wa ànáwó náírà wàkọ́ọ́lá juhálùn àmọ́ arábúná lè jìnnẹ́tì àwọn aláìmọ̀kánú àwọn àfáà wọn máa lè yí wọ́n ní sáà lúgbẹ́kọ ni wọ́n ní sáà ránjẹ̀nu ni wàlámúyálàmú anẹ́tọ̀ lábúlé karamatan fagabu bí osinin ìsirọ̀jáná bí ìsátì. Ànábì wa Musa alayhi salatu wa salam nígbà tí Musa ń lọ tó gbọ́ gbólóhùn Ọlọ́run Ànábì Mose di àyè kan àṣì Ọlọ́run Musa gbọ́ Olúwa ní ilé àná alayka innaka biliwadi limukaddasi tu wa ìrà Musa bó bàtà ti bẹ́ lẹ́sẹ̀ rẹ̀ àyá Al-Kùránì ló gbé ọmọ kéwù torí ẹ̀ bá pé mùrídì torí ẹ̀ bá pé tó mọ tí ń ṣe tó bá ti dé ẹ̀fárómẹ́ǹtì àfọ́ rẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ yìí pé àyè tó mọ́lùndé ọgbọ́dọ̀ bọ́ bàtẹ̀ ẹni àná alẹ́ ìka innaka biliwadi limukaddasi tu wa Al-Kùránì náà ti wí tòsí bí pé wa ma yashakkaru illa ulul albab Al-Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ò lè yí ẹnì kankan àfẹnitórí rẹ̀ bá pé wa ma yashakkaru illa ulul albab ọ̀rọ̀ Ọlọ́run Kùránì ò lè yé ìran mùsùlùmí kankan kò lè yé ìran àfáà kankan àfẹnitórí ẹ̀ bá pé. mo ní àdámọ̀ òdìmọ̀ ẹni tí ó bá ṣàpọ́nlé àwọn àfáà tàná àwọn tòní ò lè pọ́nlé o. Al-Kùránì ọ̀rọ̀ Ọlọ́run Olúwa gẹ́dẹ̀ ní ilé uditun udinẹ ẹni tí ó bá ti ṣe kò lè gbà ẹni tó bá jùnù ní orí he ẹni tí ó bá ṣe kò lè ṣe kí ni mo pè kò lè gbà ẹni tí ó bá jùnù kò lè rí he ẹni tó bá ṣe ló máa gbà ẹni tó bá kí ló kẹ́yìn tí n bá kọ́nà àfáà mi ṣé mo yáwó lọ́wọ́ ẹni tí n bá ṣàpọ́nlé àfáà mi ṣé mo rẹ́ǹtì àpọ́nlé lọ́wọ́ ẹni kí ni pọ́blẹ́mù táwọn mùsùlùmí gẹ́ nígẹ̀ ọ̀dẹ̀ fi ayé aláyé lẹ̀ kó ọ̀ràn ayé tiẹ̀ fi ayé aláyé lẹ̀ kó ọ̀ràn ayé tiẹ̀ àbáni kò dìmú sí tá a sí aláfọ́dìlì wálìdì wá iná là ní mi wálìdì sí wa sára
wàrúkù jàwárù wàá sàmúrọ́bì jísìm wà jísìmù kà sọ́dàfì níbo la bá yẹ ibo la já sí yìí kí ló kẹ́ pẹ̀lú owó kò náà ṣe bóde ká ní kí bíríkì lọ́lọ́ kó wá báyìí ṣiṣẹ́ ká ẹ má sanwó sáfù èèbó sanwó báyìí owó ọpọlọ ni wọ́n ń san bí wéèrè dèdèrè ọ̀pọ̀ onú yín bá rojọ́ ṣé wéèrè àti dèdèrè bí yín lárò pé ọgbọ́n ni. bí Mùrídì bá san díyà séwù rẹ̀ sọ́wọ́ bàbá ńlá bàbá yín ló ti gbowó ni òun lọ́mọ tó achieve lọ́dọ̀ àfáà rẹ̀ òun lọ́mọ tó achieve lọ́dọ̀ séwù rẹ̀ tí ọ̀gá rẹ̀ fi dìsáfù àpọ́nlé. kọ́lébù ni àwa ẹ̀mí ìfẹ́ ẹnu ti ń dẹ ẹ̀yìn àfáà yìí láàmú ṣé ẹ̀dẹ̀ máa láti bọ̀tán dáadáa báyìí. ẹ wá tún bẹ̀rẹ̀ rẹ̀ gbé ẹ bọ́ sórí kákónà àwọn àfáà wa ìyẹn ni tọ́píìkì tẹ wá mú dání wàláhì rọ́bùlì káàbà ẹ lè jèrè sẹ́yìn torí gbogbo ẹni tó bá ti ní kó ní sí ọmọ jíṣẹ́ rẹ̀ òun náà ní jèrè sẹ́. láwọn àsùnmùrà ti fi kọ́lọ́rì ti pẹ́pẹ́ ẹ̀san ló dé ayé ẹ̀ mọ́ kanra ẹ̀san ló dé ayé ẹ̀ mọ́ kanra nígbà táwọn kéwù táwọn wé kìí sá o àmúgarí nínú òtútù o kò sẹ́ni tó yẹ o kò sẹ́ni tó mọ̀ bọ́lọ́hún gbọ́ládé lè dínkù rání tàbá ń kọ́lé fáwọn àáfàá wa bàbá ń ra mọ́tò fáwọn àáfàá wa bàbá ń ra àwọn àáfàá wa nílùú Mẹ́kà ẹ̀san lóde ayé ẹ̀ mọ́ kanra ẹ̀san ti dé ayé ẹ̀ mọ́ kanra ẹ̀san lóde ayé ẹ̀ mọ́ kanra nígbà táwọn kéwù táwọn wé kìí sá o àmúgarí nínú òtútù o kò sẹ́ni tó yẹ kò sẹ́ni tó mọ̀ bàbá ń kọ́lé fáwọn àáfàá wa bàbá ń ra mọ́tò fáwọn àáfàá wa bàbá ń ra àwọn àáfàá wa nílùú Mẹ́kà ẹ̀san lóde ayé ẹ̀ mọ́ kanra. mo béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin alùsùnà èyí tó dùn mí jù ní pé challenges tí mò ń fún yín ní ìtì rẹ ní kẹ̀kẹ́ tó reply torí pé mèsì ẹ̀ àyàwó ni àdìsí wo ni ìkáyàwó ni ìlọsọ wípé ọmọ kí tó bá ṣe ìkòlẹ̀ fáfáà rẹ̀ yóò wọná ẹ bá ní mú jáde kí sọ̀wọ́ ni ìtàn wo ni ta Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé ọmọ kí tó bá ṣe dáadáa fáfáà rẹ̀ tó bá bùn àfáà rẹ̀ lówó yóò wọná ọ̀bọ̀yẹ yóò jìyà abádìsí wo ló pè lára ẹ bóde kẹ́ mú jáde fún wa. These challenges gbogbo ẹ̀yà alùsùnà the whole alùsùnà mọ̀ challenge lórí ẹ̀yọkàn yìí the whole tabligh mọ̀ challenge yìí the whole gbogbo ẹ̀yìn tẹ̀ǹtà kò ká kó nà àwọn àfáà wa ká fáwọn àfáà wa ló mọ̀ challenge yìí àbá ní kirimu kẹrìmà káwọmù èèyàn ni ọmọ dá yẹn mọ̀ náà ẹjọ kí lẹ́ṣẹ̀ tí ń bẹ fún ọmọ ẹsẹ̀ tó mọ iye ọ̀gá ẹ̀ kí lẹ́ṣẹ̀ tí ń bẹ fún ọmọ ẹsẹ̀ tó sàpọnlé àfa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí lọ kéwú Saudi ọ̀pọ̀lọpọ̀ yìí lọ kéwú Jamiu Madina ẹbọọdẹ kẹwàá sọ yìí tẹ́ ń sẹ́ ń sálárì lóṣooṣù ní Jamiu Madina ẹjẹ àmọye tẹ́ pẹrẹntì yìí sẹ́
owó lẹ tó lọ gbà Saudi ló ń kálukú yìí fi bùkátà lọ kí ní Jábí Àmọ̀dínà ẹ lọ gbowó ni ṣe bẹ́ẹ̀ lọ gbowó ni ṣáwọn tí wọ́n wá kó àwa ní kíw àwọn àfáà Nàìjíríà àwọn àfáà wa tí wọ́n kó wa ní kíw láì bùkátà láti mọ̀ yá láì bùkátà láti mọ̀ bàbá wọ́n kọ́ ọmọ mi àwọn òbí rẹ̀ òrówó ṣe wà nímọ̀ àwọn òbí mi ṣe wà nímọ̀ wọn òrówó fún wọn àlùbáríkà àwọn dẹ̀dẹ̀ lé wa lórí àwa náà sì dè èèyàn á di ògo ìntàrùpá lè jẹ́nu ẹyí ajẹ́ ẹjọ́ àdíìsì wo ni àyà Kùránì wo ni ìkáyà wo ni lọ́sọ̀ pé ọmọ kí tó bá ṣàpèlé àfa rẹ̀ yóò jìyà ìgbà wo lẹ tó fẹ́ fi àbò sílẹ̀ báyìí ẹ ní láti bọ̀ tán dáadáa báyìí wàláhì Rabbul Kaaba olúwa ní rẹ̀ Mósè ìní àná àlẹ́kà ààyè tó dé ìyá àyè tó mọ́ ni ọ̀dọ̀ onídàá rẹ lọ́wọ́ ọ̀dọ̀ ọ̀gá rẹ lọ́wọ́ yìí ọ̀dọ̀ Ọlọ́run rẹ lọ́wọ́ yìí ìní àná àlẹ́kà innaka bil wadil muqaddasi tuwa tí mùrídìí bá wá bọ́ bàtà lẹ̀ lọ́dọ̀ àfa rẹ̀ ẹjọ́ sọ ti dáràn ni tá àfa bá bọ́ bàtà lẹ̀ níwájú àfa rẹ̀ sọ ti dáràn ni alábòsí ni. àfa ní nàlímù álímà wà tọ̀bí bàkìlá ùmọ́ láyé àníyàwó sáwùmọ́ lámúyù kìrámù nàlímù álímà àfa ẹni wà tọ̀bíbà àti dókítà tí ń tọ́jú ẹni kí láwọn ọmọ ikọ̀ kanú méjèèjì láàyè àní àìsàn mọ́làmù yìí kìlámù gbogbo ẹni gbogbo aláàárẹ̀ tí ó bá mọyì dókítà rẹ̀ àárọ̀ ọ̀run sọ gbogbo aláàárẹ̀ tí ó bá mọyì dókítà rẹ̀ àárọ̀ ọ̀run sọ gbogbo ọmọ kí tí ó bá mọyì àfa rẹ̀ ó fẹ́ parẹ́ gbogbo ẹ̀yin àfa àyọ̀yẹ kẹ́yìn náà yẹra yín wò òótọ́ lẹ mọ kéwú lóòótọ́ ẹ mọ kéwú àmọ́ ẹ̀ lágbọ̀ọ́yé ẹ mọ kéwú ẹ lágbọ̀ọ́yé kò sálùbáríkà nú ayé yìí ẹ̀yin tẹ́ ẹ lẹ mọ kéwú tẹ́ ẹ nímọ̀ ẹ dẹ̀ lágbọ̀ọ́yé ẹ lálùbáríkà ní òjì ẹ mọ iyì òbí yìí nígbà tí Al-Kùránì ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ sọ pé wákọ̀ bá dàbà sí mọ́là wàkọ́ dọ̀rọ̀ búkà ńlá tábùdú ìlà ìyáwó arọ́bù rọ́bù bí màá ná wàhídà òbí tó bí ẹ rọ́bù ni àfa rẹ tó kú ẹ ṣéwù rẹ tó fọlọ́mọ rọ́bù ni Ọlọ́run ọba gẹ́gẹ́ tó dá ayé àtọ̀run tó dá mi tó dá ẹ rọ́bù ni Olúwa wá fẹ́ ká mọ pàtàkì lídà Olúwa fẹ́ ká mọ pàtàkì òbí ó ní wákọ̀ dọ́rọ̀ bùkà Allah ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin fala tanharhuma wa qul lahuma qawlan karima ọwọ́ àtúni Kùránì ni ọ wà fídí lahuma janaha sulli mina rahmati wa qul rabbi irhamhuma kama rabbayani saghira òbí tó bí wa nìkan kọ́ ẹ̀yin àfáàyè má báyé jẹ́ ẹ má torí ìjẹkújẹ ẹ má báyé jẹ́ ẹ má torí pé ní ìdífọ́nùwàṣẹ ẹ má báyé jẹ́ àlìbẹ́ẹ̀tù mọ̀bù níyì bèrè kìyàdùn mú rìsọ́ọ̀sù ilé tá a bá fi tọ́mọ ìrìn ní owó gbogbo ọmọ kí ó tí ọba mọ pàtàkì àfáà rẹ̀ wàláhì ò lé láti bọ̀ tán dáadáa kì í ṣe pé gbogbo mùrídìí tí ọba mọ pàtàkì iṣẹ́ rẹ̀ tó bá láàárọ̀ kò lè lọ́sàn tó bá lọ́sàn kò lè lálẹ́. ẹ̀gbọ́n tí Kùránì wí ni bàdà bàsímọ́là Olúwa gẹ́gẹ́ ní Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ó ní walladina ma'ahu ashidda'u 'alal kufari ṣáàmì pé iye tí Olúwa gbé fún sálá Muhammad ó tún gbé fún àwọn tí wọ́n mọ pàtàkì ànábì sallallahu alaihi wasallam. kí lè fẹ́ gbà níbi ìbàjẹ́ ẹ̀sìn gan ẹ kọ́wọ́ gbogbo ẹ̀sìn ẹlẹ́sìn
ẹni pẹ̀lú ilẹ̀ ìjákulẹ̀ lẹ́bà pàdé ẹ tún wá ń kọ́wọ́ fẹ́ máa kọ́wọ́ bọ ìjọmọlúàbí àwọn àfa àgbà tọmọ kí ó bá kó ní àfa rẹ̀ sọ yáwó lọ́wọ́ ẹni kí ló kẹ̀ ẹ́ ó ń kọ́nùkọ́ àwọn abẹ́ ẹjẹ́ ara ayé wa ẹ̀fọ́ yé aláyé lọ́nà ẹjẹ́ kìrìsẹ́nì olóògbé sí ayé bó ṣe wù you are not a God ìwọ kọ́ lọ́lọ́run. tí n bá rí àfa mi tí mo bọ́ bàtà lẹ̀ kí n tó pàdé àfa mi nothing concern you. tí n bá fi kọ́kọ́rọ́ mọ́tò mi tí n bá fi gun àfa mi kó mẹ́ ṣe kò náà nothing concern you. Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run àwọn àfa ẹ̀sẹ̀ ya ìka alábòsí báyìí náà wà á rí tẹ́ ẹ fẹ́ tírìtì mọ́ ọ̀rọ̀ ìkòní àfa àtúwárí wèrè kanú ẹ̀yìn àfa wèrè kanú àwọn alùsùnà òtún wọn tírìtì kíkòní àfa ẹ̀ ní òtún wọn fẹ́ sọ di àràmù sẹ́yìn náà dẹ̀ máa jẹun ọmọ báyìí. Níbo la wá bára wa báyìí o sáàdẹ̀ máa dá kí àmọ́ wòrán náà ni káàdẹ̀ máa dúró lórí pé kọ́ máa kí wọ́n máa yí àfa rẹ̀ mọ́. Ànábì Musa sallallahu alaihi wasallam ọ̀dẹ̀ ní al-ilmu yula wala yula alayhi. Àwọn tẹ́ ẹ̀kọ́ ní kéwù kankan ó yẹ ká ẹ bóde gẹ̀ náà ká ẹ ní káwọn tó lọ ń kẹ́ àwọn olówó ayé ká má ṣe yín láǹfààní mọ́. Ọ̀pọ̀ yín tó kọ́lé ọ̀pọ̀ yín ti gun ọkọ̀ kílẹ̀ tà ṣe báwọn kan lọ́lọ́ ń lò fún yín. Kùránì ni wọ́n rí lára yín tí wọ́n fi ń ṣe yín láǹfààní. Àwọn kan ni wọ́n júwe Kùránì fún yín. Àwọn kan lọ́lọ́ ń lò tí wọ́n fi mọ̀ yín. Àbò síta ń ṣe yóò lè ràn wá lọ́wọ́. Kẹwàá ní ká máa kò náà fẹ́ ni. Wallahi wájìbù mu akádà ni. Ọ́ sunnatu mu akádà. Nígbà tí Al-Qur'ani gẹ́gẹ́ ọ̀rọ̀ lọ́ní máa ń jẹ́ àbí asanatin falahu ashru ní amusaliya olúwa ní ẹni tó bá ṣe dáadáa kan mẹ́wàá láàfin dá padà sẹ́ni tó wá kọ́ ọ ní kíw ẹni ọ̀fọ̀ ló mọ̀ ọ́ ẹni ó fi mọ̀ wá ṣé wọ́n ṣe dáadáa fún wa ni tí Qur'ani bàbá sọ pé falahu ashru ní amusaliya yẹn ṣé èèyàn lọ́lọ́run rẹ̀ ni àbọ́lọ̀ ni ó sọ̀kalẹ̀ fún rẹ̀ sọ́wọ́ ayẹ kọ́ máa kí wọ́n mọ̀ mí pé mẹ́ni aṣírò àmùsálìá ló ń wà. Mẹ́ni aṣírò àmùsálìá ló máa kí wà lọ́dún àfa rẹ̀ ni mùrídìí wà lọ́dún ṣéwù rẹ̀. Àbáni ìbùkúnmú da ìràtún àwádùn àìrùwà bọ́ máa kí wọ́n ṣe gbọ́dọ̀ jẹ́ lọ́dún àfa rẹ̀ nu bí mùrídìí ṣe gbọ́dọ̀ jẹ́ lọ́dún ṣéwù rẹ̀ nu. Ubukumu dahiratun awaluwa ahiruwa ìmọ̀ kéwò ní kí wèrè tẹ́ ké kéwò ní kí wèrè tẹ́ ké tẹ́ fífẹ́ máa tẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mọ́lẹ̀ ẹ̀yin ọlẹ́dẹ̀ lọ ń gbá àwọn Saudi ẹ lọ lu àwọn Saudi jìbìtì ẹ lù wọ́n jìbìtì mọ́sáàsì ẹ lù wọ́n jìbìtì kẹgá ẹ̀yin àfáì náà ẹnu Saudi jìbìtì masasi ẹnu wọn jìbìtì kẹgá sádẹbi sẹrú ẹ Ànábì wa mùsàlásálá ṣe ń gbẹ masasi kiri nílùú kẹsílùú kan ẹ fún aládìílà rẹ gbogbo tó sálámù ọmọ ṣe sálálà àlùwàsálà èyí tó lágbára lọ́dún ara rẹ ni. Àti pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam tẹ́ ń sọ yìí sáwọn sọ̀hábà kò náà rẹ̀ ni mọ̀ túmọ̀ kò náà ni àwọn kan lọ́lọ́run lò tí wọ́n bá Muhammad sáyé ẹ̀ sallallahu alaihi inú wọn ni Usmanu wa Ànábì Usmanu radiyallahu ta'ala anhu tó ṣe dáadáa pẹ̀lú sálá Muhammad àtá Ànábì Muhammad sọ pé wà á sì búkà anna Mustafa kọ́lá ìdámọ̀ àtàwù bìhá
máa dọ́ra Usmanu mà lára. Sẹ́mi kìrá àtúndẹ́ ìfìní ìtọ́jú ọ̀gá ni ìmójútó aṣáájú ni ìmọ̀ta pàtàkì lídà ni. Àníbọ̀ mi sàṣọ ní àtàwọn bíyà máa dọ́ra Usmanu mà lára. Lọ́pọ̀ ìgbà táyé bá ń jáyé ayé òtún jáyé mọ́ Usmanu ò ní mọ̀ nira. Káàfọ́ tó lè sọ pé ọmọ kí wọn ò ní mọ̀ nira sẹ́mi kò ní bó ṣe jẹ́. Káwá kó ní àwọn àfáà wa pẹ̀lú ọ̀yàyà, ká kó ní àwọn àfáà wa pẹ̀lú ijó, ká kó ní àwọn àfáà wa pẹ̀lú tani lámà ràlà àwọn àjàrà àwọn sáfàrà àwọn sábà Rasulullah sallallahu alaihi wasallam mi Makkata ila Madina. Nígbà tí Ànábì wa Muhammad ti Mákà lọ Madina, lakiyahu ala Madina bitaribi bitakrimi bibasasati bisururi wa bilifari. Àwọn ará Madina fi ìdùnnú pàdé Ànábì. Wọ́n ní tọ́lá àlìbádìrú alayna bisaniyati liwadayi wajaba ansukuru alayna mandalila idayi ayuwani mabusu fina jita bil amuril matayi jita sharafu talimadina mariaba ya khairadayi. Àwọn ará Madina fi dùnnú pàdé Ànábì sallallahu alaihi wasallam. Kò sọ fún epo ń bọ̀ àṣì Ọlọ́run mẹ́sẹ̀jì Ọlọ́run ló ti ta wọn lólobó. Kí láwà pé àmọ́ pàwọn àfáà wà lé sí ẹ̀yin wèrè inú alùsùn ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Orí burúkú tẹ̀ ń dẹ́wẹ̀ kí lẹ fẹ́ dànù, kí lẹ rò pé ẹ lè jẹ́ náà. Mọ́ kàtàbà láwù lákàsáyà àti kálàdà Áfíríkà ẹ̀ sì sọ wádà láì mọ́ọ̀rẹ́. Ṣé nígbà tẹ́ fẹ́ bàtà yí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó kẹjẹ́ tẹ́ ní kí wọ́n ṣàǹfààní fáwọn àfáàmù? Àwọn tó rí wọ́n dẹ̀ pẹ̀lú olówó táwọn láròjinlẹ̀ pé man of God làwọn àfáà, man of God làwọn pásítọ̀ tí wọ́n ń ṣe déédé bọ́lọ̀ ṣe fún ọ lágbára. Torí pé ẹ̀rí yẹn ṣe ẹ tún fẹ́ bọ́ sáàrin ọmọ kí ó ṣàfà ẹ ní láti bọ̀ tán dáadáa. Èpè lọ́rọ̀ yìí jẹ́ mọ́ o. Oyèrò kẹ́tọ́ ní mọ̀sẹ̀ pé pé ní o kẹ́mi ọkọ ọmọ ní kéwú tí mo jí àfa àkọ́ ọmọ kéwú tí mo ti kọ́ ọmọ kéwú láti 1994 tí mo ti parí ẹ̀kọ́ mi lọ́dún àfa mi, that is 30 years. Ọmọ tí mo bá wá kọ́ kéwú káàfà kan wá sọ pé kọ́ mọ́ wúlò fún mi àtòun àtàfà yẹn máa gbé wọn ṣépè ní. Kéwú ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀rùn àti kọ́mọ kéwù inú gbogbo ọ̀ràn iṣẹ́ tí wọ́n kọ́ láyé kéwù ló le jù láti kọ́mọ. Ẹni tó wá sọrú mi di àfáà mo ṣe wà yìí tọ́lá ọ̀dẹ́ dìgbàdúrà àfáà mi àtòbí mi lórí mi kí n wá rí kẹ́nìkan máa sọ pé mo ṣe ń gbà kùnà mo ṣe ń gbà ádìyá. Àdíyà tún wájibà tún ilé náà kò nílùú akẹ́sí ru ayẹ̀kìfì náà. Àdíyà tún kákó ní àwọn àfáà wa wájibà tún dandan ni fún wa. Àdíyà tún ká ṣe dáadáa sáwọn àfáà wa wájibà tún dandan ni fún wa. Àdíyà tún ká dùn àwọn àfáà wa nínú ká ṣẹjọ́ ọjọ́ tí wọ́n ń kọ́ wọn kéwú tẹ́bítẹ́bí níbo lẹ́yìn wà. Àfọ òní tí ó jẹ ìwọ̀n tá àfọ àtúnyẹ tó gbé fọmọ kí ó rẹ́pọ̀ lẹ́yìn wà. Nígbà táwọn àfọ àwọn mú iná lárùn kálukú ọmọ tí ń tọ̀lé tí wọ́n àlàyé inú òtútù tí ń da sọ́ọ̀bù wá tí wọ́n jí lóru ń bo lẹ́yìn wà. Nígbà táwọn àfọ àwọn ń wẹ̀ fún wa báyà lọ wẹ̀ ó ti wẹ̀ tí pẹ́ ń bolẹ̀ wá ṣé tá a bá wá dèrè fún wọn tá a lè fẹ́ ká kó èrè yẹn fún. Fi ní ẹ̀san lóde ayé ẹ̀ mọ́kànra ẹ̀san lóde ayé ẹ̀ mọ́kànra nígbà táwọn kéwù táwọn èkìsà o
àmú gàrí nínú òtútù o kò sẹ́ni tó yẹ o kò sẹ́ni tó mọ̀ bàbá ń kọ́lé fáwọn àáfàá wa bàbá ń náwó fáwọn àáfàá wa bàbá ra mọ́tò fáwọn àáfàá wa bàbá ra àwọn àáfàá wa nílùú Mẹ́kà ẹsẹ̀ lóde ayé ẹ̀ mọ̀kànra gbogbo ẹni tó bá ní kó ń sí ọmọ jíṣẹ́ gbogbo ẹni tó bá lẹ́ni tó ṣe wàhálà kọ́ mọ̀ kéré oko bóyá lòun náà jèrè iṣẹ́ rẹ o wallahi tallahi rabbul kaaba wallahi tallahi rabbul kaaba wallahi tallahi rabbul kaaba gbogbo ẹni tó bá ní kẹ́ni ó ṣiṣẹ́ ọmọ jíṣẹ́ gbogbo ẹni tó bá ní kẹ́ni tó gbin ko kọ́ mọ̀ kéré oko ẹ̀ bóyá lòun náà jèrè iṣẹ́ rẹ o ó yẹ kẹ́ ẹ sọ fún ìjọba pé ká má wulẹ̀ san sálárì fún àwọn òfìsẹ́ ìjọba mọ́ ká má fi ṣèlú ojú sí àwọn àfáà wa ní kí wọ́n kọ́ wa ń kéwù ṣé tá a bá dèrè ká má wúlò fún wọn ni gbogbo wa ọmọ kéwù tó o bá jẹ́ káwọn olórí burúkú yọba yé ẹ jẹ́ tí wọn ò jó dèrè fún àfáà rẹ tiẹ̀ lọ́bọ̀ ọ̀yẹ́ o. ìwọ ọmọ kéwù ọláìtàn ọlákúnlé àbúrò ní sẹ́yìn gbogbo ìwọ ọmọ kéwù táwọn wèrè ká bá ń sọ pé kọ́ gàrí ọmọ jèrè rẹ mùrídì tó bá lọ gbọ́ ti àwọn olórí burúkú yìí wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ ni o àbíyà tún wájibà tún ní ilé náà kọ́ nílùú akẹ́sí ruwáyà kìfì náà ẹni tó kọ́ṣẹ́ káfíńtà náà ń jèrè iṣẹ́ rẹ̀ àmì ọláìtàn àbúrò ní sẹ́yìn ẹni ó kọ́ṣẹ́ bíríkìlà sígbà tí wọ́n gbé kọ́ńtráàtì fún sí ògbówó kí làwọn àfáà wa gbà lọ́wọ́ wa pàápàá sùn àwọn aràn sùnmùra látọdún tèmi ti ń kọ́ máa ń kéwú téèdì sìn mi ìgbowó oṣù rí mi ìgbowó ọ̀sẹ̀ lọ́wọ́ òbí kankan rí mi ìgbowó ọdún lọ́wọ́ òbí kankan rí mi ìgbowó ṣọ́ọ̀kì rí pé ṣọ́ọ̀kì tá ìkọsẹ́ mi ìgbà rí bọ́dọ̀ bá wá fún àánú gbà mí lórí ọmọ kéwù mi sẹ́ẹ̀nì kọ́ ọmọ kéwù mi ọmọ wúlò fún mi ó fẹ́ parẹ́ kí mo lọ́fẹ́ ṣe ó fẹ́ parẹ́. ara wa láṣẹ tá a fi rí ìbínú Ọlọ́run àti wèrè ní kò sí kẹ̀kẹ́ tá a lè ṣe tá a fi lè rí ìbínú Ọlọ́run ara wa láṣẹ tá a rí ìbínú Ọlọ́run ara wa láṣẹ ìdùn nínú tá a fi rí ìbínú Ọlọ́run. Àmín àmín kéwù ní yàgbà alikudus ẹ yóò sì ṣe wàhálà lórí ọmọ àléfù bá tá a sá yorùbá lẹ́wù ọ̀dọ̀ àwọn abóde ìwé yẹmọyẹmọ àti ọmọ alẹ́ dìndìnrín ká tó kó wá balẹ̀ jẹ́ yẹn ọmọ tí kò tí ì mọ tí ń jáyé amadu abikina ń kókó ẹ tó o bá dá ayé mọ̀ níjọ́ kan wàá mọ̀ yìí pé òsì àtòrí burúkú ló ń ṣe. inú iṣẹ́ tó nira láti kọ́ ọmọ ní ká kọ́ ọmọ ní kéwú iṣẹ́ tó lé pín ní ká kọ́ ọmọ ní kéwú gbogbo yìí tẹ́ ẹ lọ Jámíà Mádínà tẹ́ ẹ lọ Saudi lọ kéwú ṣé báwọn Saudi ń san sálárì fún yín ni wọ́n gbé yín wọlé tó bá wọ́n tún fi láǹfààní pa ẹlẹ́mú ìyàwó yín wọlé wọ́n tún fi láǹfààní pa ẹlẹ́mú ọmọ yín wọlé tó ti bẹ́ẹ̀ sẹ́ lálùbáríkà tó wà ní. lálùbáríkà tẹ́ ń tọ́ ọmọ yìí kéwù ọ̀pọ̀ eyín kọ́ la
ní ìdí bọ́jẹ́ yọ méjì kò tó jẹ mọ́sá òótọ́ lẹ́kéwé ẹ̀ nímọ̀ ẹ̀ mọ́lọ́ ẹ̀ nímọ̀ ni kò sí àṣẹ lẹ́nu yìí kí ilẹ̀ tẹ̀tọ̀ kúrí ordinary lọ́jà èdè Saudi nìkan lẹ gbọ́ wà kọ́ra sí ọ̀sán wà lẹ́kìn ní ẹni jìtà mi tàtàtà àwọn kàtàkàtà èdè ordinary èdè lárúbáwá ni kò nítumọ̀ kankan wígbọ́ lárúbáwá mímọ̀ wí lárúbáwá jáde lẹ́nu kò sọ́dà fà kọ̀pọ̀ ọmọ kéwù kọ̀pọ̀ onímọ̀ kọ̀pọ̀ onímọ̀mì mọ̀ ní ádámù ọ̀húndìmọ̀. Gbogbo àwọn ànábì Ọlọ́run náà ni wọ́n ṣe ìdímọ̀ wọ́n dẹ̀ sí adìyẹ wọn sẹ́kù náà èyí tí wọ́n fi ṣe ní ọ̀pápọ̀ mọ́ra wọn. Nígbà táwọn ànábì Ọlọ́run tí wọ́n lọ bá ànábì wa Lútù lálejò tí wọ́n ní anna rasulu min rabbika kò rá àwọn Lútù kò náà wọn ó ṣe wọn lálejò ànábì Lútù alayhi salatu wa salam àwọn mọ̀lẹ́kà tí ẹ lọ bá lálejò ó ṣe wọn lálejò kí wọ́n tó padà sọ fún yín pé àná lànà àkùlù wọ́n lànà ṣìràbù àwọn ìjẹun àwọn ìmu èyí táwọn máa ń jẹ ní subhanallahi wala alhamdulillahi wala ilaha illallah Allahu akbar torí wọn nàbí Ọlọ́run làwọn. Lútù ṣe wọn lálejò náà. Àwọn ìjọba aláṣẹ dànù bẹ́ẹ̀ ni láàrin inú yín tí ó pòun ìgbowó olókùú àmọ́ tí bá pè gbọ́ wá sí bí òkú wọ́n ti sẹ́ndì 500,000 sí wọ́n sẹ́ndì 1 million sẹ́lòmíì wọ́n sẹ́ndì 2 million sẹ́lòmíì ó débi wá sí ó lè kí ń gbowó olókùú àwọn tí ó wà lójú agbo gan tí wọ́n ní owó fìdáhù èèlò ni wọ́n pa. Èló ni wọ́n pa èló Ànábì wa Musa alayhi salatu wa salam nígbà Olúwa ránṣẹ́ Musa request fọmọ kéwù Rabbi sirali sọdìrí wáyà sírílì àmúrí wàhálùlù kúdàtà min lisani yafuka qawli wajalili wasira mini ali Haruna hi isdudi bi yasir wa shiriki fi amri kenu sabi akan kesira wanasi kurakan kesira innaka kunta bina basira qala qad utita sulaka ya Musa. Ànábì wa Musa alayhi salatu wasallam ó request for makewu Haruna ṣe ìkóná àbúrò rẹ̀ àbúrò ni Musa jẹ́ fún Haruna kódà máa gbọ́ kì í ṣe Musa ní ẹbí Haruna o àbílẹ̀ kejì sí kẹtàlá ni Musa jẹ́ sí Haruna. Ìtànàbí wa etí Haruna tó fi ju ànábì wa Musa alayhi salatu wa salam lọ kì í sọdún kékeré o. Haruna ìṣẹ̀dá Musa Haruna ní padà ń rọ́wọ́ sí fún ànábì wa Musa alayhi salatu wa salam Haruna dẹ̀ tẹ̀ fún. Ọjọ́ tájà tí ìjàdé tí bínú dé bá ànábì wa Musa ọ̀rẹ́bù ẹ̀dá mu Haruna ní iná nàlí Haruna ó ní látàá síbi níyà tí wà lábíra sí ànábì Musa ọ̀rá orí ẹ̀gbẹ́ ó bù nínú gbẹ̀ni ó ní látàá síbi níyà tí wà lábíra sí ìní àṣìtú àfarakùtù bẹ́ẹ̀ nàbà ní Israẹla wà lámùtẹ̀rẹ̀ kábùkà òní. Ẹ̀rù rẹ̀ náà ní bà mí àbúrò mi ìfẹ́ sáko lẹ́yìn wọn ni rádaràdá ni wọ́n ṣe torí pọ́gbà ìpí ọmọ kí ló ń jẹ́ fún Musa òun ìbá jẹ́gbẹ́ ẹ̀ òun ní fi Ọlọ́run mọ̀ bí Mùrídì ṣe jẹ́ lọ́dọ̀ ṣéwù nu pọ́mọ kí ó ṣe jẹ́ lọ́dọ̀ àfa rẹ̀ nu níbo lẹ ti kéwù tí iná ẹ̀yin Sálàfí wèrè yìí ẹ̀yin alùsùnà lórí burúkú yìí ẹ mú ẹ̀rí jáde ẹ̀rí
gbogbo alùsùn náà mo ṣàlẹ́jì yín àti sálàfí ni mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń pọ́nra yín alùfitínà alùmùsíbà ni ẹ kú ẹ̀rí jáde àyà Quran abadis tó sọ yí pé ẹni tó bá jẹ sẹ́ẹ̀rì ọ̀gbọ́n náà. Amu hadis àbí àyà Al-Qur'an àbí ìkáyà tó ní bẹ́ẹ̀ bá ti jẹ inú iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá jẹ inú ògùn rẹ̀ ikú yóò gbọ́ná ẹ mú jáde fún wa hadis tó ní tọ́mọ kí ó bá kó ní àfa rẹ̀ àrọ́ọ̀mù ni ẹ mú jáde hadis tó ní tí mùrídìí bá ṣèkò náà ṣéwù rẹ̀ àrọ́ọ̀mù ni ẹ mú jáde ẹ fẹ́ sọ gbogbo ayédolójú kan bíi tí ẹ fẹ́ sọ gbogbo ayédolójú kan bíi tí ojú ti là àtàlẹ̀ ànẹ̀tẹ̀ dìísìn ní gbogbo mùsùlùmí ìlànsí adíyá fún ànábì Ibrahim alayhi salatu wasalam tẹ́ẹ̀dì sí gbogbo mùsùlùmí ayé à ń kọ́nà ànábì Ibrahim torí kò lọ́jọ́ bàbá àgbàgbọ́ ọ̀dọ́ ṣe wàhálà ní Islam ẹ̀yìn ẹbí mílíọ̀nù kí mo là ṣe é ṣe kò náà rẹ. àwọn fámìlì abúlé àbí kéwọn ní yàgbà àbúrò ní sẹ́yìn ẹ jẹ́ bá mi sí àpọ́gámù yìí ànábì Ibrahim bàbá àgbàgbọ́ àtàlẹ̀ ànàtẹ́ dì sí gbogbo mùsùlùmí ayé là ń kó náà rẹ ẹni tí ò tí ì ráàyè kó náà rẹ gẹ́ sunkún ẹ kí ni ìtumọ̀ rákà nẹ́fìlà méjì táyẹ̀ nídìí mọ̀kámà Ibrahim ní mọ̀ká rákà méjì nẹ́fìlà rákà méjì táyẹ̀ nídìí mọ̀kámà Ibrahim kí ni ìtumọ̀ rẹ̀ adìyàtún ní ilé yìí adìyàtún ilẹ̀ abalẹ̀ Islam Ibrahim adìyàtún ní ilé yìí nẹ́fìlà rákà méjì tábà tàwáàfù tẹ́ndì Káàbà á lọ yẹ nẹ́fìlà rákà méjì nídìí mọ̀kámà Ibrahim ṣebí gbogbo àwọn àfáàwèrè iná yẹ kí ló tẹ̀ yọ òun kò nù sí ájì ẹ yọ kú o ádìyàtún ní ilé yìí ni ádìyàtún ní ilé yìí sẹ́ni tí ó bá lọ Mẹ́kà kò ní wà lìjẹ́ náà ni odidi owó tá n kọ́ lérí Mẹ́kà gẹ́gẹ́ bá lọ Mẹ́kà sẹ́bílì mínísítà tá a ní sẹ́ríàwí ilé ìsẹ̀bìlà adìyàtún ìlà mọ́ni àdáàdé ìlànà ìsìlá gbogbo ṣe pọ̀ tó ń adìyà ìkọ̀nà la fi ń ṣe fáwọn tí ó jù yọ lọ́wọ́ àtàlẹ́bì fún wa 11 million. àbísà rò pé bórí yìí ti kú lẹ́rù pórí gbogbo ìran àfáà tó kú ni báyìí ti ya alábòsí lẹ́rù gbogbo àfáà tó kú ya alábòsí ni ètò jẹ́ tíṣà nínú yín ṣé ẹ̀ máa gba sálárì àìgbówó oṣù ẹ dáhùn èyí tó jẹ́ tíṣà nínú yín ṣé ẹ̀ gba sálárì sí àìgbówó oṣù èyí tí ṣe ẹja nínú yín kí ló tẹ̀ máa kó dànù kẹ́ gbogbo ẹ̀tọ́ rẹ kẹ́ máa wulẹ̀ ta kẹ́ máa gbowó ṣáàdì ọba wa kọ́ mọ̀ ń kéwú ẹni ọba gbígi tígi náà dẹ yè tó rúwé tó dẹ sèso tẹsán náà dá kẹ ẹ tó wá sọ pé ó tọ̀hún yọ jẹ́ ń bẹ̀. ẹ tó wá sọ pé ó tọ̀hún yọ jẹ́ nù sẹ́rẹ̀ ẹ̀yin jẹ́ ẹ̀rí jẹ́sẹ̀ yìí o ọ̀rọ̀ eléyìí àáfàá ti ń ṣiṣẹ́ ló lè yé o àáfàá ti ń kọ́ mọ́ńkẹ́ ló lè yé o ọ̀rọ̀ yìí ò lè yí àáfàá ti sá àáfàá bíríkìlọ̀ dẹ̀ lè understand yẹ àáfàá mẹkáníìkì ò lè gbọ́ yé àáfàá fọdúsọ ò lè gbọ́ yé àáfàá gáàsì ò lè gbọ́ yé
gbogbo wọn náà dẹ̀ máa gbọ́ yá àmọ́ alábòsí olórí burúkú ni wọ́n. nígbà tí gbogbo mùrídìí gẹ́ tó ń sunkún pé òun ò tí ì rojú ṣeṣe fún ṣé òun tó, tí gbogbo ọmọ akéwòn sunkún pé òun ò tí ì rojú ṣe fáfá òun tó, mọ ń já àbí asánàtì fàlàhùn aṣèrú ní àmùsàlìyà wàjìyẹ́nì wa ni àáfàá tó ṣe wàhálà tọkọ ọmọ ní kéwú fàlàhùn aṣèrú ní àmùsàlìyà sọlọ ní ó sọ̀kalẹ̀ láti sánmọ̀ ni ọmọ akéwú náà wà nínú ẹ̀ tọ́lọ́wọ́ ọ̀nà sáfà ara ayé tí òkè ń bọ̀ náà wà nínú tọ́lọ́wọ́ ọ̀nà sáfà Kùránì tó wà ní mọ ń já àbí asánàtì fàlàhùn aṣèrú ní àmùsàlìyà ọmọ akéwú àbí mùrídìí tó náà wá sojúṣe fún àfa rẹ̀ sojúṣe fún séwù rẹ̀ fàlàwù àṣẹrọ́nì àmùsàlíà òun náà gbìn ní dandan ní kọ́ka. lẹ́mùrídì àkún alàlẹ́mùrídù wà lẹ́mùrídù àkún alàlẹ́mùrídì. bí ẹ fẹ́ láti bọ̀ tán dáadáa ni. part 1 rẹ̀ o part 2 ń bọ̀. part 1 and part 2 ń bọ̀ sọ̀rọ̀ ọ̀run ní olókolóko olódòrodò bíríkìlà lọ bí iṣẹ́ tiẹ̀ káfíńtà lọ bí iṣẹ́ tiẹ̀ fọ́nísọ̀ lọ mẹkáníìkì lọ tíṣà lọ àáfàá ìjókòó tiẹ̀ kalẹ̀ nílé ó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àwọn iṣẹ́ ìwájú kò kalẹ̀ nílé wọ́n kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ wọn fọlọ́ mọ̀ wá táwọn ọmọ yẹn bá wá yẹjú kẹ́yìn wèrè kan wá sọ yí pé a ṣe mọ pàtàkì àwọn tí a la ilaha illallah àti bọ́ ọ̀tán alábòsí kò ní dára o àti bọ́ ọ̀tán alábòsí kò mọ̀ ní dára ẹ ṣàbòsí ṣàbòsí ẹ tún ṣe táwọn àfáà àti bọ́ ọ̀tán alábòsí kò mọ̀ ní dára àtibọ̀tán alábòsí kò mọ̀ ní bọ́sí àtibọ̀tán alábòsí kò mọ̀ ní dára ẹ ṣàbòsí ṣàbòsí ẹ tún ṣe táwọn àfáà àtibọ̀tán alábòsí ẹ fàbòsí náà tọ́lọ̀ bá kí ọmọ ìjọ ní ṣọ́ọ̀ṣì àìmọye ọmọ ìjọ ní ṣọ́ọ̀ṣì tọ́ra mọ́tò fún pásítọ̀ rẹ̀ wà láàrín ọgbàládá ẹ fọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ owó sẹ́lọ sàn owó sẹ́ni ọmọ ìjọ ṣe fún pásítọ̀ tọ́ra mọ́tò fún pásítọ̀ ọgbàládá ọmọ kéwú ọ̀rọ̀ àfáà rẹ̀ ló ń múra ọ̀rọ̀ àfáà rẹ̀ ló ń mẹ́kà ọ̀rọ̀ mọ́tò fún àfáà rẹ̀ ọkọ̀lé fún àfáà rẹ̀ owó iṣẹ́ ló sàn bíríkìlà náà ń gbowó iṣẹ́ tiẹ̀ káfíńtà náà ń gbowó mẹkáníìkì gbowó àgbẹ̀gẹ́gẹ́ tó gbin oko ó gbin kòkó ó gbin obì ṣèbí nígbà oṣù ó kéré rẹ̀ kí ló dé tẹ́ wà láwọn àfáà tí ń kọ́ ọmọ ń kéwú àfáà tí ń fọlọ́mọ yẹn wọ́n sì ń kó wọn lọ́nà ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀yin sálábì 1980 àbí ẹ̀ ti ń pè yín ẹ̀yin mufsidu kanu alùsùnà ẹ̀yin ṣe kéyù kí ló dé my life is for me your life is for you kí ló dé bẹ́ẹ̀ yà àgbà yahoo ọ̀dẹ̀ ń bú àwọn ọmọ yahoo ṣe wàá wá fira rẹ wé ìwọ tó lọ kéwú ní Saudi ọ̀nà kéwú Jamia Madina àwọn Saudi tún sanwó fún ọ wọ́n sanwó fún ọ ọkọ ní Nàìjíríà wọ́n sanwó fún ọ ọ̀dà bísíǹsì ní Nàìjíríà ọ̀dẹ̀ lọ lọ kéwú ẹni ìjì ẹ lálùbáríkà àwọn mélòó ni ẹ lọ kówó Saudi tí wọ́n láti bọ̀ tán dáadáa ẹ sọ fún mi ètò ẹ bá ti rí tọ́ láti bọ̀ tán dáadáa nígbà òde Nàìjíríà àáfàá rẹ̀ ti ń kọ́ńkọ́ Nàìjíríà ó so mú un ṣe dáadáa fún ni ètò ọba ti ṣe dáadáa bá àáfàá rẹ̀ Nàìjíríà
tí bá ń yẹ láàárọ̀ ẹ̀yẹ mọ̀ wọ̀sẹ̀ ó máa dànù àìmọye irú wọn táwa máa ta ti rírí ordinary loga èdè lẹ́nu ọkọ ní Saudi kò sí mọ́ni lára yín ìmọ̀ pàtàkì ìmọ̀ sí lára yín àlẹ́ ilmu yúlà wọ́n là yúlà àlẹ́ yìí. لأن أول العلم مر مساكته أو مساكته لكن آخره أعلى من الأصل. دي أتوفى ọmọlúwàbí ẹ máa gbọ́ ìkòlù àwọn àfáà wa dandan ni o kásà pẹ̀lú àwọn àfáà wa dandan ni o adíyá fáwọn àfáà dandan ni o adíyá tún wájibà tún ní ilé náà kọ́lí lù á kẹ̀sí rù á yẹ kìfì náà. làwọn sùnmùrà sọ pé gbogbo ohun tí a ní agbára kọ́ ilé àwa tí a kọ́ agbára kọ́ àràfà tá a lọ agbára kọ́ mọ́tò tí a ní agbára kọ́ lára ìmọ̀ tọ́lọ́hún fún àbúwájì gbájú ẹ̀ kì í tà wá wòlíì èké gbogbo ohun tí a ní agbára kọ́ lára ìmọ̀ tọ́lọ́hún fún àfáà wa gbájú ẹ̀ kì í tà wá wòlíì èké kọ́. ẹ lè gbé burúkú sáwà lẹ́mìí mùrídìí tó àbá ti ṣetán àti jólósì mọ́ dáwọn wèrè yìí lówó bó o ṣe parí ayé rẹ sọ́dọ̀ ṣéwù rẹ náà ni ọmọ ṣe lọ mọ́ ṣe tiẹ̀ lọ ọ̀nà kọ́kọ́ lọ́wọ́ àlùjẹ́ náà àjọ pàdé lọ́run ẹni tí ó ṣẹ̀sìn nínú wọn máa ṣẹ̀sìn tájọ fojú rí báyìí ìwọ ọmọ kéwù ẹnì kó tiẹ̀ wáyé sọ fún Sùmùrà pé ká mẹ́kọ̀ọ́ ní àwọn àfáà wa ayé ń tàn fẹ́ bàjẹ́ ni àfáà mi ò ní máa wà bọ̀ lọ́dọ̀ mi ò kí n wà wájú àfáà mi kí n wọ bàtà iná kábìlì wádìí ni mú ká dẹ́sì tù wá ni wọ́n sọ fún Musa wọ́n ní ní àná alẹ́ ìka bọ́wọ́ tẹ́sẹ̀ dẹ̀ ní àná alẹ́ ìka iná kábìlì wádìí ni mú ká dẹ́sì tù wá bẹ́ẹ̀ náà ni mùrídìí gidi ni o mùrídìí gidi ṣe jẹ́ níwájú ṣéwù rẹ̀ mukadasi tù wá ní iwájú àwọn àfáà wa jẹ́ fún wa ẹni àná àlẹ́ ìka ni kọ́ni kúńtà fìlì mukadasi lì tù wá bí mùrídìí àbọ̀ máa kéwù tó o bá ti dí ẹ̀fọ́rúmẹ́ntì àfáà rẹ ẹni àná àlẹ́ ìka èsì ń tàlẹ̀ mọ́ bára tó o bá ti fẹ́ di alárùbáríkà ẹni àná àlẹ́ ìka ìnẹ́kàbìlì wádìí ni mukadasi tù wá. Gbogbo ẹni tó bá sọ pé àáfà àkẹsẹ kò ní àáfà rẹ̀ àáfà àkẹsẹ gba adíyá fún àáfà rẹ̀ ẹyẹ máa wo ẹni èmi Ọlásùnkànmí Àkànmú kó mọdọ ọ̀nà Òdodo TV bóyá ní irú àáfà bẹ́ẹ̀ ni láti bọ̀ tán kí ni mo sọ bóyá ló ní láti bọ̀ tán ọ̀rọ̀ mi ò jù bá lọ dédé àkókò yìí ẹni tó gbọ́ kọ́sọ bẹ́ẹ̀ tí ò gbọ́ ní kiri ni wọ́n bí mi sí o. Bàbá ti wá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ bàbá ti wá pẹ̀lú wọn lónìlẹ̀ ní kíre o ní kíre ni wọ́n bí mi sí mẹ́ni ṣàì dúpẹ́ fàáfà mi mẹ́ni ṣàì mórè mẹ́ni ṣàì dúpẹ́ o fàáfà mi mẹ́ni ṣàì mórè Àdìsá wọ́n kọ́ mi nímọ̀ tó dára wọ́n fún mi jẹ wọ́n tún fún mi mu wọ́n fún mi ná wọ́n tún fún mi lò wọ́n fún mi wọ̀ wọ́n tún fún mi jẹ mẹ́ni ṣàì dúpẹ́ o fàáfà mi mẹ́ni ṣàì mórè mẹ́ni ṣàì dúpẹ́ fọ́gà mi mẹ́ni ṣàì mórè àfà màmá kówó báyìí mẹ́ni ṣàì kò nà àfà mi mẹ́ni ṣàì mórè àfà mi wọ́n kọ́ mi nímọ̀ tó dára Àdìsá wọ́n fún mi jẹ wọ́n tún fún mi mu wọ́n fún mi náà wọ́n tún fún mi wò mo dúpẹ́ o mẹ́ni ṣàì mórè wo bàbá jẹ́ pé tẹ́lọ̀ lọ́kọ́ lọ́mọ pàtàkì ọ̀gá rẹ̀ tí wọ́n bá kọ́ bíríkìlà
lọ́mọ pàtàkì ọ̀gá rẹ tó bá kọ́ fọ́nísọ̀ lọ́mọ tó bá yọ jàjà àfà tó bá ti fáyé ọ bàjẹ́ gbogbo àwọn ànábì ọlọ́gà ànábì wa Ádámà ṣé kò ṣèkò náà fún Olódùmarè ni ọba tó ní inna Allah ya'taju amida ṣé àmọ̀túmọ̀ kò náà ni ìmúre ni àfààní àṣùkúrú kẹ́dùlì ní àmì làmọ́ àtàṣà Ádámà gbogbo ẹ̀yà àlùsùn náà àwọn kọ̀ọ̀kan ni o àwọn gidi bẹ́ẹ̀nu àlùsùn náà o àwọn èèyàn gidi bẹ́ẹ̀nu sálàfí o wèrè náà dé pọ̀ nù wọn làmọ́ àtàṣà Ádámà nígbà tí baba ńlá wa Ádámà sí tọ́lúwádà tó sí wàkọ́ọ́lá alhamdulillahi rabbil alamin ànábì Ádámà ní Ọlọ́run mo dúpẹ́ o tí mo sin wàkọ́ọ́lá Allahu tabaraka wa ta'ala fali asa alakituka olúwanìrì Ádámà ẹni tí ọmọ ọmọ pàtàkì mi tí ọmọ rírì mi tí ọmọ yìí mi iná mo fẹ́ dá torí tí mi dán ọnu tọmọ kí ó bá wá kó ní àfa rẹ̀ kí lẹ́sẹ̀ sọmọláti lè mú mi ní kákéwù látọ̀ òwúrọ̀ títí dalẹ̀ ní sẹ́ẹ̀tì wa kákéwù látọ̀ òwúrọ̀ títí dalẹ̀ màá wá kọ́ mọ́ kíw ẹnìkan wà pé ọmọ mọ pàtàkì mi òun náà wà rẹ̀ pé ẹnìkan bá ń sọ̀rọ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ni àfà èmi kọ́ ni màá gbèsè pé wàhálà mi lórí ẹ̀ ní òbí àfà nífàlẹ́ akùnfàrí fún liali àkìlà tòsí ní nílìgẹ́rì láì ṣe yàtà àtẹ́dì torí náà Ọlọ́run fọ̀nà mẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwa tá a ti mọ pàtàkì àwọn àfà wa tá a mọ pàtàkì iṣẹ́ wa oríire bẹ̀ ìdùnnú bẹ̀ ayọ̀ bẹ̀ àgbéga bẹ̀ ìlọsíwájú bẹ̀ Ọlọ́run fi ránṣẹ́ sí wa gbogbo tí ó ṣe àti ọ̀rọ̀ lù á táàfin láàánú mọ ìyá fún àwa mọ́ táàfin wádìí ju àwọn wèrè olórí burúkú yìí Ọlọ́run ní jí ṣẹlẹ̀ sí wa ọlọ́wàlá kú ọta Ọ̀nà Òdodo TV olólùfẹ́ yín ayọ̀fàyè gbára nu ọgbọ́n kò sáàyè fúnra mi dá tiẹ̀ mọ̀.